Òní lọ́jọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ kìíní oṣù kẹfà ọdún òdo èjì àtàrún. Mo kí wa kú oríire oṣù tuntun, oṣù tó ń dá gbogbo ọdún sí méjì. Ẹ̀mí wa tó róṣù yìí náà ni ó gé àwọn àkàbà tó kù nínú ọdún yìí sọ̀kalẹ̀ láyọ̀ láṣẹ Ìdùmarè. Àmì àṣẹ. Láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Space TV náà láti ń wúre fún yín lórí ètò yín, ètò wa ni nínú ìwé ìròyìn ìjọ àgùdà ilẹ̀ Yorùbá. Àlùfáà Paul Aṣáwálé lóníròyìn yín, ẹ máa bá wa kálọ. Ṣáájú, ẹ gbọ́ kókó tó wà nínú àwọn ìròyìn náà. Ẹ̀yin lọ́jọ́ ọ̀la gbogbo àgbáyé o. Àlùfáà Ọmọladé ló sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ ọwọ́ Jésù HCA. Ìròyìn yìí ló síde ìròyìn inú Catholic Weekly Independent ọ̀sẹ̀ yìí. Àpéròyìn ìrètí ni kẹ́ ẹ jẹ́ fáwọn ènìyàn o. Pápá Mímọ́ Leo ló gba àwọn oníròyìn níyànjú yìí sójú ìwé kejì ti The Catholic Weekly Independent. Ṣé lóòótọ́ ni ìrẹsì tó ń ṣekú pani wà lórí àtẹ ní Nàìjíríà? Ojú ìwé kẹwàá Independent ìdáhùn rẹ̀ wà lẹ́kùnrẹ́rẹ́. Bíṣọ́ọ̀bù àgbà Adéwálé Martin ṣe ayẹyẹ ọdún mẹ́rìndínláàádọ́rin 66. Ìwé ìròyìn The Catholic Herald ní olùṣọ́ àgùntàn àti ọ̀mọ̀wé ni bíṣọ́ọ̀bù náà ń ṣe. Ojú ìwé kìíní rẹ̀ ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ta wá ni yóò gbẹnu àwọn ọmọ tí ò lẹ́nìkan sọ̀rọ̀ báyìí o? Kí ló fà béèrè yìí? Ojú ìwé kẹẹ̀ẹ́dógún The Herald ló wà. Àsíá ibi làsíá òṣèlú ẹlẹ́gbẹ́ kan ṣoṣo tó ń fojú hàn lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ojú ìwé kẹta The Herald ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ máa gbé òtítọ́ ró nínú gbogbo ìròyìn yín o. Bíṣọ́ọ̀bù Ọdẹ́tóyìnbó ló gba àwọn oníròyìn níyànjú yìí nílùú Abẹ́òkúta. Ẹ lò ní láti tún ọ̀la yín ṣe ni o. Ta ló sọ bẹ́ẹ̀? Àti pé sí àwọn wò. Ojú ìwé kẹta CDA Rock làwọn ìdáhùn yìí wà lẹ́kùnrẹ́rẹ́. Nísinsìnyí, ẹ tẹ́tí sílẹ̀ fẹ́kùnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. Níbi ayẹyẹ júbílì àwọn ọmọdé ní St. Anne Catholic Church Ògbèrè tó yà nílùú Ìbàdàn ní àlùfáà tó mójútó ọ̀rọ̀ àwọn olùṣọ́ àgùntàn nìbàdàn Reverend Father Richard Ọmọladé ti pe àkíyèsí àwọn ọmọ ọwọ́ Jésù tí a mọ̀ sí Holy Childhood sí àǹfààní tí Ọlọ́run fún wọn pé àwọn kan náà yìí lọ́jọ́ ọ̀la gbogbo àgbáyé o. Ìròyìn fi yé wa pé lọ́jọ́ 27 oṣù karùn-ún ọdún yìí ni ayẹyẹ náà wáyé, àti pé nígbà tó ń wàásù nínú ẹbọ mímọ́ mísọ̀ ọjọ́ náà ló yá àwọn ọmọdé náà létí ọ̀rọ̀ náà pé àwọn lọ́lá gbogbo àgbáyé, àwọn lọ́lá ìjọ, àwọn kan náà lọ́lá àwùjọ. Ìròyìn yìí fi kún pé bíṣọ́ọ̀bù àgbà Most Reverend Dr. Gabriel Abégúnrin ló darí ìsìn ọjọ́ náà, nígbàtí ọ̀pọ̀ àwọn àlùfáà gbárùkùtì níbi mísà náà. Nínú wọn ni akọgun ẹgbẹ́ àwọn ọmọ náà Reverend Father Martin Olúwóyẹyẹ, àlùfáà orí ìjọ náà Reverend Father Stephen Balógun, pẹ̀lú àwọn àlùfáà mìíràn lẹ́kùn Ìbàdàn bákan náà. Àpéròyìn ìrètí ni kẹ́ ẹ jẹ́ fáwọn ènìyàn o. Nínú àtẹ́lẹ̀ iṣẹ́ Pápá Mímọ́ olóògbé Francis fún àyájọ́ ọ̀sẹ̀ kọkàndínlọ́gọ́ta 59 tàwọn oníròyìn ló ti gbà wọ́n níyànjú láti jẹ́ àpéròyìn ìrètí fáwọn ẹ̀dá ènìyàn. Olóògbé Pápá Mímọ́ Francis ní bí òun ṣe ń ràròjinlẹ̀ ayẹyẹ ọdún júbílì tó wá yìí gẹ́gẹ́ bí àkókò oore ọ̀fẹ́ lákòókò ìdààmú wọ̀nyí, òun ké pe àwọn oníròyìn gbogbo kí wọ́n jẹ́ àpéròyìn ìrètí bẹ̀rẹ̀ láti bí ìsọdọ̀tun iṣẹ́ wọn nínú ẹ̀mí ìyìn rere. I invite you to be communicators of hope. Pope Francis. Ṣé lóòótọ́ nìrẹsì tó ń ṣekú pani wà lórí àtẹ ní Nàìjíríà? Nínú oúnjẹ mẹ́ta tó rọrùn fáwọn ọmọ Nàìjíríà láti jẹ ní ìrẹsì. Lẹ́yìn ọkà bàbà àti àgbàdo, ìrẹsì ló tún kàn. Láti ọdún 1985 níjọba ti wá gbésẹ̀ lé kíkó ìrẹsì òkèèrè wọlé. Àìpẹ́ yìí ni wọ́n tún ní ìjọba ti gbésẹ̀ kúrò lórí ẹ̀. Ẹnu rẹ̀
nìròyìn wá tàn kálẹ̀ pé àwọn kan ti kó ìrẹsì aṣekúpani kan wọlé. Èyí mú ìpayà bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí débi pé ọ̀pọ̀ ló ń kìlọ̀ fún àwọn ẹbí àtọ̀rẹ́ wọn láti yẹra fún ìrẹsì ní jíjẹ fúngbà díẹ̀. Àwọn kan tilẹ̀ sọ pé àwọn aṣọ́bodè yìí ní custom ló gba àwọn tirẹ́là ìrẹsì kan sílẹ̀ lọ́wọ́ àwọn onífàyàwọ́, tí àwọn wọ̀nyí sì bẹ òrìṣà Ṣàngó lọ́wẹ̀ sí àwọn tó gbà á sílẹ̀ lọ́wọ́ wọn àtẹnikẹ́ni tó bá jẹ nínú rẹ̀, àti pé èyí ló ń ṣekú pa àwọn tó ra ìrẹsì náà jẹ. Ṣùgbọ́n àjọ NSC ìyẹn tí àwọn aṣọ́bodè rọ àwọn ará ìlú kí wọ́n má ṣe gba ìròyìn yìí gbọ́ o. Wọ́n ní kò sí ìrẹsì kankan tó ń ṣekú pani nílùú. Wọ́n ní nítòótọ́ làwọn gba àwọn ìrẹsì kan sílẹ̀, àwọn sì pín láì jẹ́ kí àwọn tó nímọ̀. Wọ́n ní níbo ni wọ́n ti wá rí èyí tí ń ṣekú pani nì. Ìròyìn ẹlẹ́jẹ̀ ni wọ́n pe ìròyìn yìí, wọ́n sì wá rọ àwùjọ láti má gbà wọ́n gbọ́ rárá. Bí bíṣọ́ọ̀bù àgbà Adéwálé Martin ṣe ń ṣayẹyẹ ọdún mẹ́rìndínláàádọ́rin 66, ìwé ìròyìn The Catholic Herald ní olùṣọ́ àgùntàn àti ọ̀mọ̀wé ni bíṣọ́ọ̀bù náà ń ṣe. Ìwé ìròyìn yìí sọ pé ọjọ́ kìíní oṣù kẹfà ni bíṣọ́ọ̀bù àgbà Adéwálé di ọmọ ọdún mẹ́rìndínlógún, ọmọ ọdún mẹ́rìndínláàádọ́rin. Ẹ má bínú. Ó ṣàpèjúwe bíṣọ́ọ̀bù yìí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tó ti fi gbogbo ayé rẹ̀ jì fún ìgbàgbọ́, ọgbọ́n àti ìsìn àìmọ̀tara ẹni nìkan. Ó ní láti ìgbà òwúrọ̀ rẹ̀ lábẹ́òkúta títí di ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí bíṣọ́ọ̀bù àgbà Èkó, bíṣọ́ọ̀bù Martins ti dúró gédégédé gẹ́gẹ́ bí aláròjinlẹ̀ pẹ̀lú ìwà ọmọlúàbí tí kìí yẹ̀ àti aláàánú olùṣọ́ àgùntàn tòótọ́. Archbishop Martins, a shepherd and scholar at 66. Tàwa ni yóò gbẹnu àwọn ọmọ tí kò lẹ́nìkan sọ̀rọ̀ báyìí o lórí ayẹyẹ ọdún àwọn ọmọdé tọdún yìí. ìyún ní 27th of May ni The Herald ṣe béèrè báyìí. Ó ní ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ló yẹ kó jẹ́ fáwọn ọmọdé pẹ̀lú àwọn òbí wọn. Ó ní ayẹyẹ ìlú àti fèrè ló máa ń gba orí pápá kan láyàjọ́ ọjọ́ yìí, tí àwọn ọmọ yóò sì máa yan kọjá níwájú àwọn gómìnà bíi ológun pẹ̀lú àwọn tí ó di òpó orílẹ̀-èdè mú. Ó tẹ̀síwájú pé ṣùgbọ́n bí ìróòlù ṣe ń lọlẹ̀ tí ẹ̀rọ ayàwòrán ń pajúdé, ìgbésí ayé àwọn ọmọ wọ̀nyí wá ń dojú kọ wọn ni. Ó wá hàn sí wọn pé fún àwọn gẹ́gẹ́ bí èwe Nàìjíríà o, kò sáyẹyẹ, kò sórin, kò sì sí yíyan fanda. Dípò bẹ́ẹ̀, ìrònú, ebi àti ìdààmú ló yí wọn po. Wọ́n wá rí i pé nígbà tí ọmọ àwọn adarí yìí ń ṣe tí wọ́n ń yọ̀ nínú ọlá ńlá wọn, ńṣe làwọn ń jí lójoojúmọ́ sínú agbe ṣíṣe, iṣẹ́ tipátipá, àbùkù, ebi àtàrìnká ojú pópó. The Herald sọ pé bí irúfẹ́ àwọn ọmọ wọ̀nyí bá tilẹ̀ mọ ọjọ́ àríyá àwọn ọmọdé wọ̀nyí, ó ní kí ló tilẹ̀ lè jẹ́ fún wọn, èyí kò lè nítumọ̀ sí wọn rárá. Ó wá béèrè pé ta ni yóò dìde fún wọn tí yóò sì gbẹnu wọn sọ̀rọ̀? Who speaks for the forgotten children? Àsíá ibi làsíá òṣèlú ẹlẹ́gbẹ́ kan ṣoṣo tó ń fojú hàn lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí o. Ojú ìwé kẹta The Herald ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn sọ pé gbogbo ènìyàn ní láti mọ̀ pé ẹgbẹ́ alátakò kìí ṣe ẹgbẹ́ dàrúdàpọ̀, ṣùgbọ́n ó jẹ́ òpó ìdàgbàsókè àti ìtọ́nisọ́nà fún ìṣèlú àwaarawa. Ó ní ṣe ló máa ń fọ̀nà àágbà ṣàṣeyọrí mìíràn ẹgbẹ́ tó bá ń ṣèjọba lọ́wọ́. Ó tẹ̀síwájú pé èyí tí àwọn ọmọ ẹgbẹ́ yòókù ń yá lọ bí àgbàrá òjò sínú ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́ yìí ń ṣe ló ń dáyàpá àlàáfíà ìjọba tiwantiwa. Ó ní àwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà nínú ìṣèlú àwaarawa, wọ́n ń ró àwọn ẹgbẹ́ alátakò lágbára ni, wọn kì í rẹ̀ wọ́n sílẹ̀. A red flag in Nigeria's looming one-party rule. Ẹ máa gbé òtítọ́ ró nínú gbogbo ìròyìn yín o. Níbi ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn oníròyìn jákèjádò inú ìjọ ẹkùn Abẹ́òkúta ni bíṣọ́ọ̀bù ẹkùn náà Most Reverend Dr. Peter Olúkáyọ̀dé Ọ̀dẹ́tóyìnbó ti gbà wọ́n nímọ̀ràn láti máa sọ òtítọ́ nígbàkúùgbà tí wọ́n bá ń ṣèròyìn wọn.
nínú gbọ̀ngàn SS Peter and Paul Catholic Church Ìtẹ̀sí Abẹ́òkúta nìdánilẹ́kọ̀ọ́ náà ti wáyé ní ọjọ́ 3 oṣù karùn-ún ọdún yìí. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ló wáyé láti lè ṣèrànwọ́ fún ìfojúsùn ìtànkálẹ̀ ìrere tó gbọngbọ́n ní ẹkùn ìjọ Àgùdà Abẹ́òkúta. Alákòóso ẹ̀ka fún ìbánisọ̀rọ̀ fún ẹkùn náà Reverend Father Gregory Fadele àti àwọn àlùfáà pẹ̀lú àwọn ọmọ ìjọ ló pèsè síbi ìdánilẹ́kọ̀ọ́ náà. Uphold truth in your Uphold truth in your reportage. Bishop Ọ̀dẹ́tóyìnbó. Ẹ lò ní yín láti tún ọ̀la yín ṣe ni o. Lọ́jọ́ ọdún àwọn baba alágbàáyé ní àlùfáà Christopher Adésànyà gba àwọn ẹgbẹ́ ọkùnrin ìyọ̀n ní CMO ti St. Cosmas Catholic Church Benja níyànjú pé gẹ́gẹ́ bí baba gbogbo iṣẹ́ wọn pẹ̀lú ìpinnu wọn tí wọ́n bá ṣe lónìí ṣe pàtàkì púpọ̀ nítorí àwọn wọ̀nyí ni yóò fi bí ọ̀la wọn yóò ṣe rí hàn. Ìdí nìyí tó lóun fi ń rọ̀ wọ́n báyìí kí wọ́n lo ìpinnu wọn òní láti sèso rere nínú ayé àwọn tó yí wọn ká, nítorí pé bí wọ́n bá ṣe ṣe ẹlòmíràn lónìí ni yóò ṣàpèjúwe bẹ́lòmíràn náà yóò ṣe sí wọn tàbí tí yóò ṣe sí wọn lọ́la nígbà tí egungun wọn bá ti rọ̀. Use your today to better your tomorrow. Father Adesanya tells fathers. Tó ajá ò ní gbó kéyìn rẹ̀ ó yọ̀. Ibí yìí náà ni wọ́n tún máa fòpá ìròyìn tọ̀sẹ̀ yìí tì sí. Èmi ti sọ yìí mo dúró ná. Olóòótọ́ ìkúkú lẹ́ni. Títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí ètò yìí kan náà. Láti inú àwọn ìwé ìròyìn ìjọ Àgùdà ilẹ̀ Yorùbá, èmi àlùfáà Paul Aṣáwálé ló ń gbàdúrà pé ká má dolódì lẹ́yìn ara wa.